ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ lórí NIGBATI TV channel 137 ìbẹ̀lẹ̀ wà ẹ ṣe mistake rárá o ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ìgbádùn yín oníṣẹ́ ti wà bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ òní a máa sọ lórí ètò lẹ́nìí ìtàn arákùnrin kan nílùú Ọ̀yọ́ òní máa sọ lórí ètò ẹ pẹ́ bí ẹ para ẹ pojúlùmọ̀ yìí pé ètò bó ṣe ń lọ ó ti bẹ̀rẹ̀ lórí ìkànnì tí a wà yìí náà ni o bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni Tajudeen Adébáyọ̀ tí gbọ́n mọ̀ sí olórí ọ̀dọ́ world best presenter yìí rèé ọmọdé ìyá mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe mo ti gbé ẹ wò ẹ wá kan fìdílé àbí kẹ fìdílé nǹkan ẹ jẹ́ ń dókè lọ́hùn tí bá dé ká bẹ̀rẹ̀ ètò mò ń bọ̀. ẹ káwọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìtàn arákùnrin kan la fẹ́ sọ nílùú Ọ̀yọ́ mo fo orúkọ bo bàbá náà láṣìírí ẹ ti wá kan fìdílé ẹ ti fìdílé kan ẹ ti pẹ́ bí ẹ ti para ẹ ti pojúlùmọ̀ yìí pé ètò bó ṣe ń lọ ti bẹ̀rẹ̀ lórí ìkànnì tí a wà yìí náà ni gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìtàn arákùnrin kan nílùú Ọ̀yọ́ mo fẹ́ sọ lọ́jọ́ tòní arákùnrin tí mò ń sọ yìí ó ní ìyàwó méjì ìyálé àti ìyàwó ìyálé ó bímọ mẹ́fà gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó bí ọkùnrin ní gbogbo wọn ìyàwó ó bímọ márùn gbogbo ọmọ márùn tó bí obìnrin ní gbogbo wọn ẹ wo ìfẹ́ ń lọ láàrin wọn ìfẹ́ ń lọ láàrin ẹbí àtàrà ìfẹ́ ń lọ jíjẹ mímu ó ń lọ láàrin ẹbí wọn ẹ wo ẹ wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan ẹ máa gbọ́ ọ̀rọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ sárákùnrin náà mò ń bọ̀ mo ìdè. ẹ tún káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ gẹ́gẹ́ bí mo ṣe rí pé arákùnrin tí mò ń sọ yìí ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni ọmọ bíbí ìlú Ọ̀yọ́ arákùnrin yìí ìfẹ́ ń lọ láàrin wọn àti ìyàwó àti ìyálé àtàwọn ọmọ jíjẹ múmu ó ń lọ rọrùn owó àwọn skul ó ń lọ rọrùn kódà arákùnrin tí mò ń sọ yìí tó bá ń lọ sí òde á ra aṣọ tìyálé àti tìyàwó á rà pọ̀ ọjọ́ lọ sóde ẹ wo ká má fọ̀rọ̀ gùn nígbà tí ọjọ́ ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún bí bàbá yìí bó ṣe kórìíra ìyálé nìyẹn ó kórìíra ìyálé àti àwọn ọmọ ẹ̀ tó yẹ pé owó oúnjẹ kò lọ lédè fún ìyàwó àtọmọ owó skul náà kò fún àwọn ọmọ lówó skul mọ́ ó wá gbájúmọ́ ìyàwó ló wá ń tọ́jú ló fún ìyàwó ní owó oúnjẹ àti owó skul àwọn ọmọ ẹ wo nǹkan ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ nígbà tí mo sọ yìí ẹ já fẹsẹ̀ rájò mò ń bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ ó dífá fún gbogbo ayé pé tí àwa náà bá ní tàn tá a fẹ́ kí àwọn ọmọ aráyé kan bá a dá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò lẹ́ ń wò lójú ìran yín yẹn ẹ kàn mú fóònù yín kẹ́ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ síbẹ̀ orúkọ yín ibi tẹ́ ti ń sọ̀rọ̀ àti nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fẹ́ kí n sọ lórí ètò ẹ wò gẹ́gẹ́ bí mo ṣe sọ pé nígbà tí ọjọ́ ń gorí ọjọ́ tóṣù ń gorí oṣù tọdún ń gorí ọdún arákùnrin tí mò ń sọ yìí bàbá yìí ó bá kórìíra ìyálé àtàwọn ọmọ ó wá fẹ́ràn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kò wá tọ́jú ìyálé àtàwọn ọmọ yìí kò wá tọ́jú kò wá wọ̀dọ̀ ọmọ àwọn ìyàwó
àtàwọn ọmọ ẹ̀ ló gbájúmọ́ ló ń tọ́jú. Ó bá dijọ́ kan ọ̀rẹ́ bàbá tí mò ń sọ yìí ó bá wá bàbá yìí lọlé. ìtò ti wá bàbá yìí lọlé ó bá rí bí bàbá yìí ó yẹ ń ṣe sí ìyálé. Ó rí pé bí bàbá yìí ń ṣe sí ìyálé kò dáa tó. Bàbá yìí bá pe ìyálé, ó bá béèrè lọ́wọ́ ìyálé pé kí ló dé, kí ló wà láàrin òun àti baálé wọn. Bẹ́ẹ̀ ni ìyálé bá kàlàyé fún ọ̀rẹ́ ọkọ wọn. Ìgbà tó kàlàyé fún ọ̀rẹ́ ọkọ wọn, ọ̀rẹ́ ọkọ wọn kò ṣe ní kò ṣe méjì, ó bá ní kí ìyálé àtàwọn ọmọ ẹ̀ kó máa tẹ̀lé òun lọ. Ìyálé àtàwọn ọmọ wọ́n yẹ kó àwọn ẹrù nìyẹn o, wọ́n yẹ tẹ̀lé ọ̀rẹ́ bàbá wọn lọ nìyẹn. Ẹ wo kàn kí síbẹ̀ bí ẹsẹ̀ màálù. Ẹ wo mò ń bọ̀ mo ìdí. Ẹ tún káàbọ̀ padà sórí ètò yìí, ètò wa bó ṣe ń lọ. Bó ṣe ń lọ ètò ni bó ṣe ń lọ. Ẹ ṣáà ń bá mi dé, ẹ ń bá mi dé. Ojú tó bá kọ sí yín, nǹkan tẹ́ bá rí sí ìtàn tí mo sọ yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó lẹ́ ń wò lójú ìran yín yẹn. Orúkọ yín, agbègbè tẹ́ ń gbé, nǹkan tẹ́ bá fẹ́ sọ sí ìtàn náà ẹ sọ. Ẹ má pè mí o, ẹ kàn fẹ́ ẹ̀rọ ẹnikẹ́ fi ránṣẹ́. WhatsApp number mi nìyẹn, ó lẹ́ ń wò lójú ìran yín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, mo ní bí ìyálé àti àwọn ọmọ wọ́n yẹ tẹ̀lé ọ̀rẹ́ bàbá wọn lọ nìyẹn. Ìgbà tí ọ̀rẹ́ bàbá wọn máa mú ọ lọ, ó lọ gbalé fún wọn. Ibi tó ti lọ gbalé fún wọn, ó ń tọ́jú wọn, ó ń ṣe gẹ́gẹ́ bí bàbá fún wọn. Oúnjẹ ń lọ déédé, kódà tún sanwó skul àwọn ọmọ. Ẹ wo ìgbà tọ́jọ́ ń gorí ọjọ́, tóṣù ń gorí oṣù, tí ọdún ń gorí ọdún, táwọn ọmọ náà ń dàgbà, tí ọ̀rẹ́ bàbá tó ń tọ́jú àwọn ọmọ ìyálé àti ìyá wọn gangan. Ká má fọ̀rọ̀ gùn, gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ọmọ ìyálé yìí ọkùnrin ní gbogbo wọn o. Ó wá di ọjọ́ kan, àwọn ọmọ ìyálé yìí wọ́n ti parí ẹ̀kọ́ wọn, wọ́n ti parí iléèwé gíga. Èyí tó wá jẹ́ àkọ́bí ọmọ ìyálé, ó bá mújọ́ ìyàwó, ó bá dájọ́ ìyàwó pé òun fẹ́ ṣe ìyàwó. Ẹ wo nǹkan ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́, ìtàn arákùnrin kan nílùú Ọ̀yọ́ mò ń sọ fún yín o. Mo ní sọ orúkọ arákùnrin náà, mo forúkọ bò láṣìírí. Ẹ wo mò ń bọ̀ mo ìdé. Gẹ́gẹ́ bí mo sọ pé ọ̀rẹ́ ọkọ olóńtọ́jú ìyálé àtàwọn ọmọ ẹ̀ tó fi parí ẹ̀kọ́ wọn, tó fi lọ sí yunifásitì, tó fi parí ẹ̀kọ́ gíga. Èyí tó wá jẹ́ àkọ́bí tó fẹ́ ṣe wedding, ìyẹn marriage táwọn òyìnbó ń pè, ó fẹ́ ṣe ìgbéyàwó. Ó bá mọjọ́, àmọ́ ìjọ tí yọ́ wá ń ṣe wedding tá à ń sọ yìí, àṣé bàbá tó jẹ́ bàbá fún àwọn ọmọ yìí, ẹ mọ̀ ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀, ó ti gbọ́n lé. Ó bá múra pé òun lọ sí wedding àwọn ọmọ òun. Bí ìyálé bó ṣe mú lásán ni pé rárá o, kò ní lọ síbi kankan, kò ní já lọ síbi kankan. Ó ní kí ló dé, ṣèbí ọmọ òun ni mo fẹ́ lọ ṣe ojúṣe òun níbi tí ọmọ òun ti ń ṣe ìgbéyàwó. Ìyàwó ṣáà ní pé kò ní lọ síbi kankan o, àwọn àti ọlọ́mọ àjọ wà nílé yìí kò lọ. Èyí tí ọmọ òun ṣe ìgbéyàwó kó máa lọ ṣe ojúṣe òun bẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọkọ. Rárá òun á lọ o. A máa fọ̀rọ̀ gùn, bàbá yìí ó wọ́nà àti kúrò nílé o. Gbà tó wọ́nà àti kúrò nílé, ó débi tó ti ń ṣe ìgbéyàwó tá à ń sọ yìí, tí jíjẹ mímu ti ń lọ lọ́tún lósì, táwọn ti ń dunnú. Wọ́n ti kọ àwọn ìyàwó àti ọkọ, wọ́n ti so àwọn méjì pọ̀. Ìyàwó ó ti fi òrùka sí ọkọ ẹ̀ lọ́wọ́,
ọkọ ó ti forúkọ sí ìyàwó ẹ̀ lọ́wọ́ tínú ẹ gbogbo fámìlì ẹbí àti ọkọ ọ ti ń dùn tó ti ń jẹ tó ti ń mu kò pẹ́ ni bàbá ìwọlé bàbá tó jẹ́ bàbá ọkọ gangan original bóyá wọlé nìyẹn gbà ó kàn dàbí pé wọ́n ń ṣe fíìmù lọ́jọ́ tá à ń sọ yìí ni olùkàlùkù wọn wòra wọn kí ló ń ṣẹlẹ̀ nígbà kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni inú ọkọ ìyàwó kò dùn bẹ́ẹ̀ náà àwọn àbúrò ọkọ ìyàwó inú wọn ò dùn inú ìyá wọn gan tó jẹ́ ìyálé inú wọn ò dùn gbogbo bá fojú wòrò pé ọ̀dájú rúpa inú bí wọn pé kí ni bàbá ìwà ṣe nígbà lẹ́nu èyí tó jẹ́ ọ̀rẹ́ ọkọ ó bá rẹ́rìn bẹ́ẹ̀ ni ẹ ṣáà pariwo fún wọn pariwo mọ́ bàbá wọn pé kí ni bàbá wa ṣe nígbà kí ni kan kò ń ṣe bàbá wọn wọ́n ṣáà ń kọ́ bàbá yìí pé bàbá yìí ò ń ṣe bàbá wọn o èyí tó jẹ́ ọ̀rẹ́ ọkọ ó bá ní pé kán ní sùúrù bá ní kán jókòó ẹbí àtàrà pé ìjókòó nìyẹn ó bá kàlàyé tá à ń sọ ó bá kàlàyé tá à ń sọ fún ẹbí àtàrà o pé ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ilé tí òun gbà àti owó oúnjẹ tó ń fún wọn àti owó skul tí òun san kò ṣẹ lẹ́yìn bàbá wọn o bàbá wọn ló fún òun lówó tó lọ fi gbalé síta fún wọn kódà owó oúnjẹ tó ń fún wọn gan bàbá wọn ló fowó ránṣẹ́ wọ́n bá ń lanu báyìí ṣé lóòótọ́ ni bàbá náà wá sọ pé pé òótọ́ ni pé òun kàn dàbí ọgbọ́n ni pé kò ṣe pé òun ò nífẹ̀ẹ́ ìyálé òun nífẹ̀ẹ́ ṣùgbọ́n tóun bá gbé sójú pé òun nífẹ̀ẹ́ ìyálé kò ṣe nǹkan tá à ń sọ ìnà wa máa sọ ìyàwó ó lè lọ tójú bọ ibòmíì tó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe ló yẹ kóun dàbí ọgbọ́n fún ọ̀rẹ́ òun pé kọ́rọ̀ òun ṣe báyìí lẹ́yìn káwọn gbé báyìí so torí náà káwọn ọmọ òun kó má bínú sí òun kó jọ ń tọ́ Ọlọ́run ẹ jọ ibi tí mo wá ń lọ lélẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò lẹ́ ń wò lójú ìròyìn yẹn ojú tẹ̀ bá fi wò ó ṣé kí àwọn ọmọ yẹn kàn gba bàbá yẹn padà gẹ́gẹ́ bí bàbá àwọn àbí kàn má gbà padà orúkọ yín agbègbè ibi tẹ̀ ń gbé ẹ sọ fún mi ní ṣókí àbẹ́yìn náà bá nítàn tẹ́lọ̀ fẹ́ kí n sọ kí gbogbo ara yín náà gbọ́ kàn bá yín dá sí ẹ sọ orúkọ yín agbègbè tẹ́ ẹ wà àti kan tó ṣẹlẹ̀ sí yín ẹ sọ èmi náà màá sọ fún àwọn aráyé so nǹkan tó bá sọ ẹ náà gbégbèsè lórí ẹ̀ tí n bá lọ tí n bá dé a máa padà sí orí ẹ̀kọ́ níyì kò séèyàn kan tó mọ̀ tán o bẹ́ẹ̀ ni kò séèyàn kan tó mọ̀ tán tí n bá dé a máa padà sórí ẹ̀kọ́ níyì ẹ jẹ́ lọ mò ń bọ̀ mo ìdí. ẹ káwọn padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ ìbẹ̀lẹ̀ ṣì wà NIGBATI TV channel 137 ẹ ṣe mistake rárá ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ìgbádùn yín oníṣẹ́ tiwa NIGBATI TV tí a wà yìí tó gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé tí n bá lọ tí n bá dé ẹ̀kọ́ níyì abala ẹ̀kọ́ níyì làwọn bọ́ sí kò sẹ́ni kankan tó mọ̀ tán láyé yìí bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan tó mọ̀ tán ẹ jẹ́ máa kọ́ra lórí ètò yìí tí n bá sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ́ ń wò lójú ìran yẹn ẹ kàn mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ sí i ẹ máa parí ẹ̀ ní o orúkọ yín ẹ máa parí nǹkan tí n bá sọ. ìbéèrè àkọ́kọ́ ni bọ́mọdé ò bá tàn bí ọmọdé ò bá tàn ẹ parí ẹ̀ orúkọ yín bí tẹ́ ń gbé ẹ parí ẹ̀ bọ́mọdé ò bá tàn ẹ parí ẹ̀. ìkejì àti rọ́mú gángan ẹ parí ẹ̀ orúkọ yín agbègbè ibi tẹ́ ń gbé. ìkẹta àgbà kì í wà lọ́jà ẹ parí ẹ̀ àgbà kì í wà lọ́jà ẹ parí ẹ̀ abala ẹ̀kọ́ níyì nìyẹn orúkọ yín agbègbè ibi tẹ́ ń gbé
ẹ parí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí. tó ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tá a jọ ṣiṣẹ́ o bẹ̀rẹ̀ látòrí cameraman mi àkọ́kọ́ Wálé, ìkejì ẹnu òṣè àti ó di producer mi ọmọ Ìgbò tó ń ṣe producer fún ọmọ Yorùbá àṣe àkùṣe ọ̀la àpéǹgbò alérè wàhálà wa kò ní já sásán. mo dẹ̀ kí aláṣẹ apàṣẹ Nigbati TV bámbàm tó bá sí àwọn kò sí olórí ọ̀dọ́ o ẹ máa bá ń ṣàdúrà fún wọn. orúkọ tèmi ni Tajudeen Adébáyọ̀ tí gbẹ̀ mọ̀ sí olórí ọ̀dọ́ World Web Center ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe mo dẹ̀ ti gbé ẹ wo ìlú Ìdọ̀fin yá.